ibi aroko ti sí láfàbọ̀ sí ẹwà èdè Yorùbá TV náà la wà níbi tá a ti ń ka ìwé aládùn ní ìka àbámọ̀ látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé Òkèdòkun Ayọ̀adé akandọ́ra kòkòrò ló kọ́ mi mo kí nílé mo kí lódò mo kí lẹ́yìn òde àánú Olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ ẹ̀yà ajá àjọgbádùn ìwé yìí síwájú sí i. Orí kẹta ni mo ṣèlérí pàtì tẹ̀ síwájú ṣùgbọ́n kí n tó tẹ̀ wájú ẹ má gbàgbé àrọwà tí mo fi síwájú yín pé ìgbàkigbà tẹ bá polówó ọjà pàdé lórí ìkànnì yìí àtàwọn ìkànnì Awíkonko tó kù kó lè jẹ́ àǹfààní fún mi lónìí tàbí lọ́la ẹ má fò kúrò lórí ẹ̀ ẹ má fò kúrò kò náà ní àkókò tó pọ̀ jù kò sì náà ní nǹkan kan kò náà lówó láti fi ara balẹ̀ láti wo àwọn ìpolówó ọjà ọ̀hún pátápátá ọlọ́gbọ̀n ìṣẹ́jú àáyá oníṣẹ́jú kan àti bẹ́ẹ̀ lọ eléyìí ọ̀pọ̀ láti ṣe ìrúbọ fún àkàndọ̀rọ̀ Awíkonko. Orí kẹta ẹ wá gbèrè fìdí tẹ̀ nínú ilé ìtura kan l'Oǹdó. Ayọ̀ jókòó ní ìdí tábìlì kan òun nìkan ó sì ọtí kan lọ́wọ́ òun mú àwọn ọkùnrin méjì kan náà jókòó níbi tábìlì kan tó wà lápò òkè tirẹ̀ bó ti mu díẹ̀ nínú ọtí rẹ̀ ni ọkùnrin kan wọlé. ọkùnrin yìí tọrọ àyè lọ́wọ́ rẹ̀ pé kí ó jọ̀wọ́ rí òun níta òun lọ́rọ̀ ó bá sọ. Ayọ̀ mú ìdérí tí ó sì lérí ọtí rẹ̀ ó fi dé lórí padà gẹ́ngẹ́rẹ́ ó jáde tẹ̀lé ọkùnrin tó ní òun fẹ́ rí i. Bí Ayọ̀ ti jáde tán ni ọ̀kan nínú àwọn méjì tó jókòó níbi tábìlì apá òkè dìde wá síbi tábìlì rẹ̀ lẹ́yìn tí ó ti rí i dájú pé kò sí ẹni tó ń wo òun. Ọkùnrin yìí pààrọ̀ ọtí ti Ayọ̀ pẹ̀lú òmíràn ó sì gbé tiẹ̀ lọ sí orí ìjókòó tirẹ̀. Ọtí tí ó fi ṣe pàṣípààrọ̀ yìí irú kan náà ni pẹ̀lú ti Ayọ̀ déédéé ibi tó mu tiẹ̀ dé náà ni èyí tí wọ́n fi pààrọ̀ rẹ̀ dé. Ẹni tí kò sohun ìtùfù kìkì sẹ́yìn kò lé àgbà tí ò sábọ̀tì kì í bẹ̀rù òjò. Bí Ayọ̀ ti padà wọlé kò bẹ̀sùbẹ̀gbà ó gbé ọtí tí wọ́n ti fi ṣe pàṣípààrọ̀ tirẹ̀ ó mọ́. Èyí ni ìgbà àkọ́kọ́ tí Ayọ̀ yóò ṣerú àṣìṣe yìí láti ìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ́lẹ̀ rí kì í gbé ọtí àmupò rẹ̀ sílẹ̀ bó bá fẹ́ jáde kódà bó ṣe lé ìyàgbẹ́ ní lọ ó máa ń di nǹkan rẹ̀ dání ni. Tọ̀tẹ̀ yìí tó ṣe yìí èdè lọ́jọ́ nítorí pé kì í fi ara rẹ̀ ṣeré rárá bó ti mu ọtí yìí tán ọ̀sánwó ó sì jáde. Bó ti jáde àwọn méjì tó jókòó sápá òkè wo ara wọn lójú wọ́n bú sí ẹ̀rín. Bí Ayọ̀ ti délé tó sinmi díẹ̀ inú bẹ̀rẹ̀ sí rún wẹ́rẹ́wẹ́rẹ́ bí inú ti ń rún bẹ́ẹ̀ ló tún dàbẹ̀ ni pé ìgbẹ́ ń gbọ́n ó ní bóyá àrùnṣu ló fẹ́ dà òun láàmú tàbí pé kí inú òun kún jù ó dìde ó lọ sílé ìgbọ̀nsẹ̀. Kó tó ti lé ìgbọ̀nsẹ̀ dé nǹkan ò fararọ fún un mọ́ ọ̀rẹ́ tẹnutẹnu ó fẹ́rẹ̀ lè má lè dá sọ̀rọ̀ mọ́ kò lè dúró kò lè bẹ̀rẹ̀ mọ́ bí ẹni tó gbọ́mọ ó dọ́mì ara ní kíkankíkan ó ń wọ òógùn bẹ̀rẹ̀ bí arúwọ. Ńgbà tí nǹkan ò fararọ fún un mọ́ ọmọ Bọ́lá ìyàwó rẹ̀ sáré bẹ́ síta ó lọ sáàtà ọkọ̀ takisí láti gbé e lọ sí ilé ìwòsàn. Níyì tí ìbátan ran Bọ́lá lọ́wọ́ ò sí ńlé ó ti ṣeré jáde. Bọ́lá pẹ́ díẹ̀ kí ó tó rí mọ́tò ṣùgbọ́n èyí tó rí ọmọlúàbí èèyàn ni ipò tó bá Ayọ̀ sí láàánú gidigidi kò fàkókò ṣòfò rárá ó lọ gba ọ̀nà bíi tí súnkẹrẹ gbàkẹrẹ kò gbé ní sí kí ìrìn rẹ̀ lè yá kí ìrìn rẹ̀ ò lè yá. Kí wọ́n tó dé ilé ìwòsàn Ayọ̀ ò lè dájókòó mọ́ sí lọ ń dáwọ́jọ́ bí ẹni pé kò léegun lára mọ́. Bí wọ́n ti dé ilé ìwòsàn làwọn dókítà ti sáré gbà á sórí ibùsùn. Ó ní òun fẹ́ tọ̀ wọ́n sì gbé rọ́bà fún un pé kí ó tọ̀ sí i. Bí ó ti tọ̀ tán ló daṣẹ́ sílẹ̀ ó káyé pé ó dìgbò sí i. Ìyàwó rẹ̀ fò sánlẹ̀ ó dákú lọ rangbọ̀ndàn ìrànwá irin méjì nígà eégún ń jó Fúlàní yọpọ̀n sílẹ̀ adití dákú iṣẹ́ dé. Àwọn oníṣègùn òyìnbó ọmọ orúkọ Bọ́lá káti ẹ̀ sọ pé wọ́n mọ̀ pé wọ́n ń rọ̀mọ́ ilé lórí wọ́n sì ń fàtẹ́gùn sí i lára. Níkẹyìn Ọlọ́run gbàjò wọn ó jí jíjí tí Bọ́lá jí ẹ̀kún ló bú sí. Wọ́n gbára dálẹ̀ àwọn dókítà lọ ṣàyẹ̀wò kú láti mọ̀ ń tọ́pa. Àbájáde àyẹ̀wò wọn ni pé májèlé ni Ayọ̀ jẹ. Májèlé tí wọ́n bá nínú rẹ̀ ó tó pa 20 èèyàn. Ńbo láyọ̀ ti jẹ májèlé ta ló gbé fún un ní ìbèrè tó ń jẹ àwọn èèyàn lọ́kàn. Ọpẹ́ kí ni yìí ó tó mọ̀ pé nǹkan ti ṣe òun. Orí pápá ìṣeré níbi tó ti ń kọ́ ìjà àwọn ará Jèpáànù ńlọ́wà ní tirẹ̀. Nígbà tí gbogbo nǹkan yìí ṣẹlẹ̀ bàbá Sadé lọ́lọ́ ké sí pé òun fẹ́ bẹ̀rẹ̀ ní iṣẹ́ kan nílé. Ẹkún Bọ́lá ló tún Níyì lọ́fọ̀. Ńgbà tó délé Níyì dúró lọ́gbárí kò lè sunkún ọ̀rọ̀ rẹ̀ ti kọjá ẹkún ọ̀rọ̀ tó bá sì ti ju ẹkún lọ ẹ̀rín la fi rín bọ́kàn tiẹ̀ máa sunkún ọ̀dọ̀jọ́ iwájú ntọ́ bá gbà rọ̀ àìfalẹ̀ sí wọ́n ṣètò láti lọ sìnkú
ní ilé ayọ̀ ní Ìfọ́n. Àjọ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà ń ló ṣe agbátẹrù gbogbo ìnáwó òkú ṣeṣe, gbogbo owó pósí, aṣọ àti ọkọ̀ tí wọ́n fi gbé àwọn ni wọ́n pèsè rẹ̀. Lẹ́yìn tí wọ́n ti gbé òkú bò tán, àwọn mọ̀lẹ́bí ṣe sàárà òkú, oníkálukú wọn túká. Ikú ayọ̀ dùn àwọn òbí rẹ̀ gan ni, nítorí pé òun ló jẹ́ olórí aṣọ wọn. Ńlọmọ mẹ́ta tí wọ́n bí, òun nìkan ló ní láárí. Ìyá ẹ̀gbọ́n rẹ̀ tó jẹ́ ọkùnrin kò rọ́wọ́ họrí, ìyàwó rẹ̀ ló ń bọ̀. Àbúrò rẹ̀ tó jẹ́ obìnrin alábọ́dún ni. Èyí ló mú kó dàbí ẹni pé ológun náà kàn ní wọ́n. Ògún náà kọ̀ ń lọ́ bọ́ sómi lọ́sàn-án gan yìí. Ẹlẹ́yẹ̀ wọn ṣáájú wọn. Àsìkò tó yẹ káwọn òbí ayọ̀ tọ́sẹ̀ jẹun ọmọ ní kú dẹ̀mí rẹ̀ légbodò. Àwọn àròkàn báwọn yìí ló ń fa ẹkún àsundá fún wọn. Níyì pẹ̀lú òlè mọ́bọ̀kan jẹ́ kí lóró tí ò tó rò fún. Ìyá ò sí, bàbá ò sí, kò tún sí mọ̀lẹ́bí kankan tó lè ṣalátìlẹ́yìn fún un. Ǹjẹ́ kò wá di dandan kí iléèwé rẹ̀ ó dúró báyìí? Níyì rò ó tún rò. Owó ìlọ́kàn ara rẹ̀ pé orí òun ni kì í jẹbẹ̀ kíkì, orí tí kì í bá sì ti jẹbẹ̀ kíkì bó bá ṣèèṣì tọrọ ọbẹ̀ dé káàkejì tí wọ́n bá bubẹ̀ kíkì fún un yóò tún bomi là á ní kó tó jẹ́. Orí tí bá jẹ gúnugún bí wọ́n bá fún un ládìẹ kò ní fẹ̀. Orí tí bá jẹ kùrọ́ bí wọ́n fún un lóbì yọkọ̀. Àyànmọ́ ògbóògùn ẹni orí bá fún ṣe ní soríire. Ikú ayọ̀ kò ṣàìdùn àwọn òbí Ṣadé gan-an. Àlè ṣẹ̀ṣẹ̀ máa sọ ti Ṣadé fúnra rẹ̀. Ẹkún àsùnwà ló ń sun. Bàbá rẹ̀ ṣe gudugudu méje yàyà mẹ́fà fún àwọn mọ̀lẹ́bí òkú. Ó náwó ó nára. Ó ṣe ìlérí fún àwọn òbí ayọ̀ pé òun ọ̀tọ̀ níyì ní iléèwé débi tó bá fẹ́ kàwé dé. Ó ní gbogbo níná lílò lórí ti níyì kí wọ́n dáadáa òun. Ó pe níyì sí kọ̀rọ̀, ó pàrọwà fún. Ó ní ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà, ẹkú ọ̀ràn mọ́. Bẹ́ẹ̀ sì ni ìrònú ò pé kẹ́ni tó ti kú ọ padà. Ohun tó ti kọjá lọ, ohun tó kù nílẹ̀ ní kó jẹ́ ká máa mójútó. Bí bàbá rẹ̀ sì kọ́ tí ẹnu àkọsílẹ̀ ò sì lè tà sí. Akúnlẹ̀ àyàndá adélé ayé tán ojú nǹkan gbogbo wa. Lóòótọ́ ìwọ lè máa rò pé ènìyàn ló pa bàbá rẹ̀ kì í ṣe kú o, ọ̀run ló kú. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí àbáyọrí ìwádìí àwọn dókítà, májèlé ni wọ́n gbé fún un jẹ. Ohun tí mo wá fẹ́ kọ́ ọ mọ̀ ni pé bí bàbá rẹ̀ ṣe kọ́ pé òun máa kú ni o. Ẹni tó kọ ikú odò, ẹni tí ọkọ̀ kú odò, omi ò lè gbé e lọ. Bó bá ṣèèṣì bọ́ sómi yóò rí olùgbàlà. Ẹni tó bá kọ ikú iná kò ní bódò lọ. Ẹni yòówù tó pa bàbá rẹ̀ bọ́pẹ́ bọ́yá gbàngbọ́ dẹkùn kedere ó sì bẹ́ẹ̀ wò. Bí eégún lọ bá ṣe é níṣẹ́, eégún ọwọ́ gbalẹ̀. Bí èèyàn sì ni kùkú mà ti yẹ́ ẹ̀ fúngbà díẹ̀ ni. Kò sẹ́ni tí ò ní kú, kò sẹ́ni tó kó bàbá rẹ̀ ò ní dìgbòrò. Mo ti lọ rí Bọ́ládé tó jẹ́ ọ̀gá fún bàbá rẹ̀, ó sì ti ṣèlérí fún mi pé àwọn ó ṣiṣẹ́ takuntakun lórí àti mọ ẹni tó pa ọ́ ní bàbá. Gbogbo ntọ́ bá nílò kó máa béèrè rẹ̀ lọ́wọ́ mi. Àgbà kì í pẹ́ kànyàn, ìwọ náà ti gòkè àgbà nìyẹn. Ìwọ̀nba ìtọ́sọ́nà ló kù fún ọ látọ̀dọ̀ ènìyàn. Ìwọ ló kù tí wàá máa dá ìró ara rẹ pa. Ẹlẹ́rù ní gbé níbi tó bá ti gbé wúwo. Ọlọ́run ò ní dá ọ dá ìṣòro rẹ o. Òkú ọ̀run kò ní ṣẹ̀rù bá ọ kó o mọ́kàn o, kó o dira géré bí ọkùnrin. Bí ti sàárà òkú àti àwọn ètò gbogbo yòókù ti bọ́ sẹ́yìn tán, Níníyì ti padà sí Oǹdó ní tirẹ̀. Bọ́lá nìkan ló kù nílé opó. Ọ̀sẹ̀ kejì tí Níyì padà dé Oǹdó ní èsì ìdánwò àṣewọlé sí yunifásitì tó ṣe jáde. Ó yege nínú ìdánwò náà. Ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ òfin ni wọ́n mú un fún. Bàbá Ṣadé ṣe ìlérí pé òun ó tọ́ jáde. Ó ní kó tó di ìpàdé oṣù kọkànlá tí wọ́n wọlé, òun ó ṣètò owó sílẹ̀ fún. Ṣadé ní tirẹ̀ èsì ìdánwò rẹ̀ kù díẹ̀. Bàbá rẹ̀ ní bóde ọdún tí ń bọ̀ kó tó ń ṣe. Ó ní àmọ́dún òjìnà kẹ́ni mọ́mí èbùsùn jẹ. Kété tí Bọ́lá jáde opó ń ló kó padà sílé bàbá rẹ̀ lóǹdó. Ọ̀rọ̀ à ń súni lópó kò ṣẹlẹ̀ níwọ̀n ìgbà tó jẹ́ pé Ayọ̀ ò ní àbúrò ọkùnrin kankan tó tó aṣọ rẹ̀ gbé lọ́nà kejì ẹ̀wẹ̀. Alákọ̀wé ni Bọ́lá. Ọ̀rọ̀ à ń súni lópó kò bá àṣà wọn lọ. Fún ìdí méjì yìí ó kó padà lọ sílé bàbá rẹ̀ ní bó ti bọ́ra opó sílẹ̀. Ó ṣèlérí fún Níyì pé òun ó wá máa bẹ̀ẹ́ wò lóòrèkóòrè àti pé gbogbo ohun tó bá nílò kó máa wá béèrè rẹ̀ lọ́wọ́ òun. Ọ̀pẹ tó bá pọ́n lẹyẹ bàlẹ́, èyí tí kò bá pọ́n ẹyẹ máa gbà díẹ̀ lọ ni. Oṣù tí Bọ́lá jáde opó kòkó lẹ̀ tó fi kó tọ ọkùnrin mìíràn lọ. Ọkọ tó kó tọ̀ lọ yìí ńlọ́kọ́kọ́ fẹ́ fẹ́ tẹ́lẹ̀.
kó tó di pé òun àti Ayọ̀ mọ́ra rárá. Ohun tí kò jẹ́ kọjọ́ yẹn nígbà náà ni pé ọkùnrin yìí ti níyàwó kan tẹ́lẹ̀, bó tiẹ̀ jẹ́ pé òun àti ìyàwó yìí ti jà, ìyẹn sì ti kúrò lọ́dọ̀ rẹ̀. Gbogbo ìgbà tí Bọ́lá àti Ayọ̀ fi jọ gbé pọ̀, ọkùnrin yìí ọ̀já mi lórí pé òun fẹ́ fẹ́ Bọ́lá. Bọ́lá wu ọkùnrin yìí náà sì wù Bọ́lá. Olówó ọ̀yáyè ó ṣe é wò máàyàn, tí ìyàwó tó ní ńlọpàkùdínà ìfẹ́ rẹ̀ lọ́kàn Bọ́lá. Ńgbà tí Bọ́lá padà sí Oǹdó, ọkùnrin yìí tún fi ìfẹ́ lọ. Bọ́lá náà rò pé bàbá rí ohun tó wù ni mọ́, èyí tá a bá rí ńlẹ̀ lágbà, ibi orí dání sí là gbé, oko kájọlà. Ó gba ohun tí Ọlọ́run wé ọjọ́ yẹn, ó sì kó tọ ọkùnrin yìí lọ. Lẹ́yìn tí ó kó lọ sí ilé ọkọ mìíràn tán, ó tún ń gbìyànjú láti lọ bẹ Níyì wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ojúwe ilé rẹ̀ tuntun fún Níyì pé kí ọmọ òun wá síbẹ̀, ó sì ṣàlàyé bí Níyì ti jẹ́ fún ọkọ rẹ̀ tuntun. Níyì náà a máa wá lọ níjọ́ kànlọ́gbọ̀n. Ńgbà tí ọjọ́ àtiwọlé Níyì kù fẹ́ńfẹ́, ó lọ sí Ìfọ́n láti lọ fi tó àwọn òbí bàbá rẹ̀ létí pé wọ́n ti gba òun wọlé sí ilé ìwé gíga àti pé òun ti ń múra láti lọ. Ọjọ́ 3 gbáko ló sì lọ́dọ̀ wọn. Ní àsìkò yìí ló fi etí kọ́ níbi tí bàbá àgbà ti ń yọ sọ fún ọ̀rẹ́ rẹ̀ kan pé Bọ́lá ló pa Ayọ̀. Bàbá àgbà ní ọlọ́sàn tí òun lọ ṣàyẹ̀wò lọ́dọ̀ rẹ̀ lórí ohun tó ṣokùnfà ikú ọmọ òun ló sọ pé ìyàwó rẹ̀ ló pa, nítorí pé ó ti rí ẹlòmíràn tó fẹ́ fẹ́. Èyí ò sì lè ṣeéṣe fún un níwọ̀n gbà tí ọkọ rẹ̀ ó bá sì wà lókè pẹ̀. Ìdí nìyí tó fi gbé májèlé fún un jẹ. Ọ̀rọ̀ yìí ni Níyì rò mọ́jú, ìrònú ò jẹ́ kó lè sùn. Ó tún ọ̀rọ̀ tí bàbá rẹ̀ sọ rò lọ́kàn, gbogbo rẹ̀ jọ. Bí ó bá rí bẹ́ẹ̀ kó wá jọ bẹ́ẹ̀. Ntọ́ bá jọra la fi wéra, ọ̀kẹ́rẹ́ jọgún, ọ̀dùnkún já sí. Ẹ wo èpo ẹ̀pà, ẹ wo pósí ẹ̀ lérí, ẹ wo ẹsẹ̀ ahun, ẹ wà rán ọ̀pẹ. Bọ́lá jáde opó tàì jáde opó ńlọ́kó tọkùnrin mìíràn lọ. Kọ̀ọ̀kan tí ẹ lé ní sùúrù kí ìrísẹ̀ bo ikú Ayọ̀ díẹ̀. Ọmọ sí o, ẹ̀yìn kò lè lọ̀tá wà. Inú ilé la ṣe ní gbé. Ọ̀rọ̀ yìí ń bí Níyì nínú. Orí rẹ̀ kanrin, ìbínú rúbò ó lójú. Ọ̀rọ̀ yìí ló dì mọ́wọ́ tó fi padà sí Oǹdó. Ní ọjọ́ kẹta ó sì pinnu láti lọ gbẹ̀san ikú bàbá rẹ̀ lára Bọ́lá. Gbàrà tó sọ̀kalẹ̀ l'Oǹdó, pẹ́kín rẹ̀ kí ló ṣe pẹ̀lú Ṣadé yọ̀ kí i káàbọ̀, ṣùgbọ́n ìmú ló fi dáhùn. Èyí ya Ṣadé lẹ́nu, ó ṣàkíyèsí ojú rẹ̀. Ìbínú ti hàn níbẹ̀. Èyí ló mú kó fura pé ojú ajá ń ṣẹ̀jẹ̀. Ṣùgbọ́n kọ́mọ́ntọ́lì tó lè fà á, wọn ò kúkú jà tó fi lọ. Ó bá Níyì sọ̀rọ̀ ní Níyì, ṣé kò sí tójú ẹ fi kọ́rẹ́ lọ́wọ́ báyìí? Mo bá yàn jà ni, n ò tí ì jà, mo ẹ̀sẹ̀ fẹ́ jà ni, ta ló fẹ́ bá jà? Ẹni tó pa mí ni bàbá, sóò tí mẹni tó pa wọ́n ni Ṣadé. Ọlọ́run má jẹ́ ká kọ́ létí ìkà, ẹ̀yìn kùlé lọ̀tá wà lóòótọ́ o. Ilé la ṣe ní ń gbé, kòkòrò tí ń jàdòkì ìdí ẹ̀ lọ́wà, àní ta ni. Níyì sọ gbogbo ń tọ́gbọ́ lẹ́nu bàbá rẹ̀ fún Ṣadé àti bí ọ̀rọ̀ náà ti ṣe wẹ́kú bí ojú tó ti kékeré fọ́ pẹ̀lú ìgbésẹ̀ tí Bọ́lá gbé ní ìparí ọ̀rọ̀ rẹ̀. Ó ní ọ̀wù àjẹ́kí lánàá ọmọ kú lónìí, ǹjẹ́ kò hàn gbangba pé ajé àná lọ́pọ̀ ọmọ òní jẹ. Ọ̀rọ̀ yìí lòun àti Ṣadé sọ títí tí wọ́n fi délé. Bí Níyì ti gbé ẹrù kalẹ̀, ó bẹ̀rẹ̀ sí tamọ́ra àjà. Ó mú ọ̀bẹ asoro méjì jáde lábẹ́ ibùsùn rẹ̀, ó kí ọ̀kan bọ inú àpò ṣòkòtò rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ojúgun, ó sì dé èkejì mọ́ apá. Ó tún mú ohun ìjà kan tọ́jọ oníkùmọ̀ kékeré méjì jáde. Ẹ̀wọ̀n wà lára àwọn kùmọ̀ méjèèjì yìí. Ẹ̀wọ̀n àárín wọn ńlọ so kùmọ̀ kínní pọ̀ mọ́ èkejì. Ó kí èyí sábẹ́ ẹ̀wù, ó fún ìgbànú rẹ̀, ó lè dandan. Níyì, sí ọ̀rọ̀ àwọn arúgbó ló fẹ́ máa gùn lé? Sọ́ọ̀mọ̀ wípé àwọn ọlọ́sàn yẹn máa ń parọ́. Bí ó bá rí bẹ́ẹ̀ ó jọ bẹ́ẹ̀. Ìwọ náà rò ọjọ́ òun bàbá mi kú ná tí Bọ́lá fi kó tó ọkọ mìíràn lọ. Níyì, Ọlọ́run ló lè ṣèdájọ́ àfẹ́yìn pínrán. Ó lè jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ọkàn ṣe kò ń gẹ́ lásán ni. Sísí Bọ́lá lè má lọ́wọ́ nínú ikú dádì, ọ̀sán ilé máa parọ́. Àìsí nílé àwọn dádì mi ni ń bá lọ pè wọ́n wá. Mọ́mì mi náà dẹ̀ ti lọ sọ́jà. Ajá tí ó sọnù kì í gbọ́ ìpè ọlọ́dẹ. Ṣadé bẹ Níyì títí pé kọ́mọ lọ bá Bọ́lá jà, ṣùgbọ́n ó mú kú kalẹ̀ pé àfi dandan bóun lọ gbẹ̀san. Ṣadé bẹ́ẹ̀ kí ó fi ìjà fọ́ Ọlọ́run jà kó fọ́ lẹ́rán, ṣùgbọ́n ó fà á kékọ́rí pé àfi bóun gbẹ̀san. Ńgbà tí àrọwà pọ̀, Níyì gbà láti kó àwọn ìjà tó dè mọ́ra sílẹ̀. Ó ṣe ìlérí fún Ṣadé pé òun ò ní bá Bọ́lá jà, òun ọkàn fi ká àbùkù gún un nímú ni pé kí ó lè bá a mọ̀ pé àṣírí òun ti tú.
bójú bá ń ṣe pin bàbá yọ hàn án kò ní mọ̀ wípé òun ṣe nǹkan òun sọ̀bùn bàbá sọ̀rọ̀ gbá òṣìkà lórí yóò rò wípé òun wọn làwọn jọ ń tó dé ìlú ṣe ni ibi tí wọ́n fọ̀rọ̀ tì sẹ́nì yìí tí Ṣadé fi gba ilé wọn lọ Níyì sì forí lé ilé Bọ́lá nígbà tí Níyì dé ilé Bọ́lá nìkan àti ọmọ ọ̀dọ́ rẹ̀ ńlọ bá nílé mi Bọ́lá ti rí ọyọ̀kì ọkọ sì gbé Níyì gbọ́ pé ara òun ọ̀yá ńlọ́wọ́ kí òun ó ẹ̀sẹ̀ jáde ní ilé ìwòsàn níbi tí wọ́n ti ṣiṣẹ́ abẹ fún un ni kó tó di pé Ayọ̀ kú ni àwọn dókítà ti ṣàlàyé fún Bọ́lá pé àìsàn kan tó wà nílé ọmọ rẹ̀ ni kò jẹ́ kó ti rí ọmọ bí wọ́n ní ó di dandan kí àwọn ṣiṣẹ́ abẹ fún un kó tó lè bímọ ó múra àti ṣiṣẹ́ abẹ yìí ni Ayọ̀ kú bó ti wọlé ọkọ tuntun yìí ló ti ṣàlàyé fún un wọ́n sì gbé ìgbésẹ̀ lórí rẹ̀ ọjọ́ kẹta tó jáde lọ síbítù lórí Níyì yìí fún ìdí èyí ó rò pé ìyẹn ni Níyì wá kí òun fún ṣùgbọ́n nígbà tí Níyì ti jókòó fún bíi ìṣẹ́jú méjì tí ó sọ̀rọ̀ kan tó jọ bẹ́ẹ̀ ó ní bóyá kò gbọ́ ọkàn ṣeré wá sọ́dọ̀ òní ti ẹ̀rin ṣé kò sí ìyọnu kankan Níyì kò sí kí lo fẹ́ jẹ ẹ má wulẹ̀ sòpò nípa tèmi n ò tí ì ṣetán kú ẹni tẹ́ ẹ fi lọ níjọ́sí ó ti dẹni àgbégbìn Níyì èmi afẹ́fẹ́ ti fẹ́ àti rí ìdí adìẹ má ṣe lóògùn mọ́mọ́ mo ti ríbi tó ọgọ sí èké obìnrin àṣekú sóhun tí wọ́n kọ́ ọ wípé kọ́ wá wí fún mi nìyẹn àbí wọ́ má wulẹ̀ sójú ayé àṣírí rẹ ti tú ó rò pé n ò ní gbọ́ pé kán ni pé wọ́n ló pa mí ní baba èémí Bọ́lá fòdìde lórí ìjókòó tó wà ó lú ẹ̀wù mọ́ Níyì lọ́rùn dandan ọmọ ọ̀dọ́ rẹ̀ tọ́gbọ́ ẹgbẹ́ sáré wọlé ó sáré wọ pálọ̀ ó bá wọn níbi tí Bọ́lá ti lú ẹ̀wù mọ́ Níyì lọ́rùn ó béèrè ń tó ṣẹlẹ̀ lọ́wọ́ Bọ́lá ìyẹn ní kó gbẹnu rẹ̀ sọ́hún ó sáré bọ́ síta ó lọ ké sí àwọn aládùúgbò Bọ́lá yọ bàtà lẹ́sẹ̀ ó ń kó bọ Níyì àwọn tí ọmọ ọ̀dọ́ lọ pè wá ń dá Bọ́lá lẹ́kùn ṣùgbọ́n kò gbọ́ inú bí Níyì ó lọ lápá sẹ́yìn Bọ́lá gé ọwọ́ rẹ̀ sì já kúrò níbi aṣọ Níyì pẹ̀lú ipá Níyì taari rẹ̀ sọnù ó ta kàbìkàbì sẹ́yìn kó tó dára dúró Níyì gbá a nípa kan láyà tagbára ó sì mẹ́yìn rilẹ̀ òyì kọ lójú bó ti ṣubú lulẹ̀ ló dákú làwọn èèyàn tó péjọ ń ké wọ́n gbé Bọ́lá lápègbà kíá pálọ̀ ti kún fún èrò gbogbo àwọn òfófó ilé àró abọ́gi ilé oníṣẹ̀mọ̀ ló pèsè wọ́n ń hó wọ̀sọ̀wọ̀sọ̀ bí ẹyẹ ẹ̀gà báwọn kan ti ń gbìyànjú láti jí Bọ́lá làwọn kan ń kígbe ẹ mú ọkùnrin yẹ o ẹ má jẹ́ kó lọ o ẹ mọ́ darin ẹyẹ tí mo sàn Níyì ò mí pọ́nkán ó fìdí tì ló ń wòye àwọn èèyàn tó dúró ọkàn rẹ̀ ti di pátá ó múra tán láti kojú ohunkóhun tó bá ti dé ọ̀rọ̀ yìí sẹ̀ ó káwọ́ gbéra ó ń retí ẹni tí bàbá rẹ̀ bí dá tí yóò forí ìyá rẹ̀ léwájú tí yóò fi ti bàbá rẹ̀ kẹ́yìn tí yóò wá kó ń lójú tàbí kó dé òun mọ́ àwọn ènìyàn náà tí wọ́n ti rí ojú ìjà nílàsà wọn ò lè súnmọ́ wọn kàn ń pariwo ẹnu lásán ni orí ibi tí àwọn èèyàn ti ń ṣe wáàwú náà ni wọ́n wà tí ọ̀kan nínú wọn fi pe ọlọ́pàá dé ọlọ́pàá fẹ́ máa halẹ̀ mọ́ Níyì ṣùgbọ́n sọ fún un pé kó sárúwá ní déédéé kó pàpẹ̀tẹ̀ níwọ̀n gàrí ó lè máa halẹ̀ mọ́ mi o mú ní ti ọlọ́pàá jù sílẹ̀ ní tìjọba ó láṣẹ láti fìyà kankan tí ọ̀tọ̀ jẹ mí ibi tó bá fẹ́ mú mi lọ ní kó ní so mo ṣetán láti tẹ̀lé ọ àwọn gbólóhùn Níyì yìí ọ̀rọ̀ ọlọ́pàá lọ́wọ́ ó rò pé bí náà bá láwo kò lè gòkè odò wọn bá ló ti Níyì lọ́pọ̀npọ̀ mọ́ ó gún ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí i lọ́wọ́ ó ní kí àwọn èèyàn bá òun wá ọkọ̀ tóun ó fi gbé Bọ́lá lọ sí ilé ìwòsàn ọmọ ọ̀dọ̀ ó ní kí wọ́n má wulẹ̀ sí yọnu ọkọ̀ wíwà ó lọ mú kọ́kọ́rọ́ kan nínú àwọn mọ́tò ọkọ̀ Bọ́lá ọlọ́pàá àti àwọn ènìyàn kan gbé Bọ́lá lọ sí ilé ìwòsàn ẹnìkan sì lọ pe ọkọ rẹ̀ wá níbi iṣẹ́ ọkọ̀ Bọ́lá dé ọkọ̀ Bọ́lá ò bá ẹ̀mí lẹ́nu ìyàwó rẹ̀ mọ́ ńgbà tó ti ibi iṣẹ́ dé korofo rẹ̀ ńlọ bá lórí ibùsùn ilé ìwòsàn ó tutọ́ sókè ó fojú gbà á Ọlọ́run ló ní kí ọlọ́pàá ó ti mú Níyì lọ tìmọ́lé lágọ̀ọ́ wọn bí bẹ́ẹ̀ kọ́ òkú ìbádí púpọ̀ nítorí pé ọkọ̀ Bọ́lá kì bá ti gbọ́ Níyì náà kì bá sì ti gbà ẹni máa kú ìbá pàdé ẹni tó máa pa sọ́sọ́ méjì bá fojú kojú ọkọ̀ Bọ́lá fàbínú yọ ó ń tupuru bí ejò ó ń lérí pọnran pé òun yóò fi mú Níyì dánrin àwọn ọlọ́pàá kì bá fìyà jẹ Níyì bíi tewúrẹ́ èso èlùbọ́ bí kì í bá ṣe ti bàbá Ṣadé tó ètè lọ bẹ̀bẹ̀ nítorí rẹ̀ ipò bàbá Ṣadé gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá pátápátá fún ìpínlẹ̀ Ondo nígbà kan rí
kò dínkù rárá kò bíntín rárá ohun gbogbo ni ọmọọba kò níbi ti dànsákì kọ́ bó ti yọ ọlọ́kánkán ní gbogbo àwọn ọlọ́pàá tí ń kérukó fún un wọ́n gbé lọ sórí ìdúró níbi ti gé oko àtọ̀gá àtọmọṣẹ́ ẹyẹ ọ̀sọ́kà ni wọ́n ti lọ yọ níyì tí wọ́n ti sọ sínú àhámọ́ láì fún láàyè àti wítẹnu rẹ̀ jáde wọ́n kó ohun ìkọ̀wé lé e lọ́wọ́ pé kí ọkọ̀ bíṣu ṣe kú bí ọ̀bẹ ti ṣe bẹ́ iṣu gbogbo ìrìn àjò níyì sí ìfọ́n àti tọ́gbọ́ bọ̀ níbẹ̀ pẹ̀lú ìṣísẹ̀ tó gbé láti lọ bá Bọ́lá nílé pátá ńlọ́kọ sínú ẹjọ́ rẹ̀ ó ní nígbà tí ẹ̀mí òun fẹ́ pin ni òun fipá já ìwo ń gbà já ìwo tí Bọ́lá fi fún òun lọ́rùn gbà ọkọ̀ pé òun ò gbá Bọ́lá ju ìpá kan lọ bó bá sì dàbí irọ́ kí wọ́n lọ bí àwọn èèyàn tó wà níbẹ̀ ńgbà tí níyì parí wọ́n mú un padà sínú àhámọ́ wọ́n sì mú ìwé tọkọtọ Bọ́ládé lọ lọ́fíìsì rẹ̀ ńbi tí òun àti bàbá Sadé ti ń fọ̀rọ̀ jómi tó rọrọ̀ ó gba ìwé ọ̀ka ńgbà tọ́ka tán òmìnira ó ní tí ọmọ yìí kọ yìí kò lè ràn án lọ́wọ́ rárá o sóhun tó kọlá ní kò tẹ̀lé ńlá fẹ́ tẹ̀lé àbí kọ́ ọba akọ tó bá mọ̀ pé ó lè ràn án lọ́wọ́ ọmọ gbogbo wa ni ọmọ owó sì gbọ́dọ̀ kú lójú ọwọ́ ọmọ ta gan ni ọmọ ayọ̀ bá mi tó kú nìyẹn sí pé ọmọ ayọ̀ nìyẹn ọmọ kan ṣoṣo tó fi sáyé lọ tí mo sọ fún ọ nípa rẹ̀ nìyẹn kò burú ẹjọ́ kìí ṣẹjú ara ẹni ká mọ̀mọ́ dá ọ̀gá rán ọ̀kan lára àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ pé kó lọ mú níyì wá nínú àhámọ́ kó sì lọ pe ọlọ́pàá tó lọ mú wá pẹ̀lú ọ̀rọ̀ tó gbà sílẹ̀ lẹ́nu àwọn ẹlẹ́rìí àti àbáyọrí sí ìwádìí àwọn dókítà lórí ohun tó ṣokùnfà ikú olóògbé ńgbà tí wọ́n mú níyì dé Bọ́ládé fi ọ̀rọ̀ wá lẹ́nu wò láti mọ irú ìṣísẹ̀ tí yóò gbé lórí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin mélòó ńlẹ wà nínú ilé ńgbà tí ìwọ àti olóògbé ń tàùn síra yín. èmi pẹ̀lú rẹ̀ nìkan ni ọmọ ọ̀dọ́ wọn ní tí ìbásí Kẹta ti jáde lọ ságbàlá sáwọn èèyàn wà níbẹ̀ nígbà tó ń lò bẹ́ẹ̀ ni àwọn ènìyàn dẹ̀ bá wa níbi tí ó ti ń lò mí ọmọ ọ̀dọ́ rẹ̀ náà sì rí nígbà tó lọ sọmọ mi lọ́rùn sọ dá ọ lójú pé òtítọ́ ni gbogbo ohun tó kọ sílẹ̀ yìí ó dá mi lójú sáká ẹ̀rí wo ló fi hàn pé òtítọ́ ni ohun tí ọ̀sán yìí sọ ìrìn tí Bọ́lá rìn ló fìdí òdodo múlẹ̀ oṣù tó jáde opó ló kó tọkọ mìíràn lọ èyí fi hàn pé ó ti ní onítọ̀ nípamọ́ tẹ́lẹ̀ ikú ọkọ rẹ̀ ló kù tó ń retí ńgbà tó sì ti rí ohun tó fẹ́ ṣe ohun tó ti yá kì í tún pẹ́ mọ́ àlè oníyẹ̀rì ló fi ṣe bó ti rò dà ṣùgbọ́n yín ò fi hàn gbangba pé òun ló pa yọ ńgbà tí o kò ti lè fi hàn wá gbangba pé orí ńgbà tó ń fún un ní májèlé jẹ tàbí tó ń dà sínú oúnjẹ tàbí ọtí fún un o ò lè sọ pé òun ló pa so o ti máa ń lọ sílé rẹ̀ tẹ́lẹ̀ ọkọ rẹ̀ sì ti mọ̀ bẹ́ẹ̀ ni ó mọ̀ mí dáadáa lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò Bọ́ládé ka ohun tí àwọn ẹlẹ́rìí méjì tí ọlọ́pàá gba ọ̀rọ̀ wọn sílẹ̀ sọ àti èyí tí ọmọ ọ̀dọ́ sọ pẹ̀lú àbáyọrí ìwádìí àwọn dókítà nípa ohun tó pa olóògbé ọ̀rọ̀ àṣírí níyàtọ̀ bákan náà ń tọ́lọ́gbọ́n rè ní tí àwọn ẹlẹ́rìí méjèèjì tí ọlọ́pàá gba ọ̀rọ̀ sílẹ̀ lẹ́nu wọn sọ kò yàtọ̀ rárá wọ́n ní ọmọ ọ̀dọ́ Bọ́lá ń lọ sáré wá pe àwọn pé Bọ́lá àti ẹnìkan ń jà ńgbà tí àwọn débẹ̀ lóòótọ́ àwọn bá Bọ́lá tó fi bàtà gbá ọmọkùnrin tí ọlọ́pàá mú létí wọ́n ní àwọn gbìyànjú láti dá Bọ́lá lẹ́kùn ṣùgbọ́n kò gbọ́ níbi tí àwọn ti ń pàrọwà fún ni ọmọkùnrin tí Bọ́lá nà ti taari rẹ̀ tó sì gbá a ní ìpá kan Bọ́lá ṣubú lulẹ̀ ó sì dákú wọ́n ní ibi tí àwọn ti ń gbìyànjú láti jí ni ọlọ́pàá ti dé bá àwọn ohun tí ọmọ ọ̀dọ̀ náà sọ kò yàtọ̀ rárá ó ní nígbà tí ó ń gbọ́ tí Bọ́lá ń ké tantan ló ń sáré wọ pálọ̀ láti wo ohun tó ṣẹlẹ̀ oníṣẹ́ ìyàlẹ́nu òun bá Bọ́lá tó lọ sọmọ́ níyì lọ́rùn ń béèrè ohun tó ṣẹlẹ̀ ṣùgbọ́n Bọ́lá ní kó ń wọ́gbẹ́nu sọ́hún ó ní nígbà tí ọ̀rọ̀ yí báyìí ló ń sáré lọ bọ́ síta láti lọ ké sí àwọn ènìyàn nínú àbáyọrí ìwádìí àwọn dókítà wọ́n ní àyà jíjà àjásódì ló pa Bọ́lá wọ́n ní ohun méjì pàtàkì ló ṣokùnfà èyí ìkànnì ni pé ara rẹ̀ kò tí ì mókun tó látàrí iṣẹ́ abẹ tó ṣe agbára rẹ̀ kò lè gbé iṣẹ́ tó lágbára tàbí igbe tó ké àti agbára tó lò níbi ìjà ti ju ohun tí ẹ̀mí rẹ̀ lè gbé lọ ohun kejì ni pé ohun kan tó bá a láyà lágbára ju ẹ̀mí rẹ̀ lọ wọ́n ní níwọ̀n ìgbà tó jẹ́ pé igbe tó ké àti agbára tó lò tẹ́lẹ̀ ti ju ti ẹ̀mí rẹ̀ lọ tí nǹkan tó lágbára tó wá rè bá a láyà ìkàyàlè yìí jẹ́ fún ẹ̀mí rẹ̀ ìdí nìyí tí ẹ̀mí rẹ̀ fi pin wọ́n ní bó bá jẹ́ pé àwọn ènìyàn sáré dè é mú kó tó ṣubú délẹ̀ ni bóyá ẹ̀mí rẹ̀ ìbá sọ jí padà wọ́n ní ẹ̀mí rẹ̀ ti rìn jìnnà
kó tó di pé wọ́n gbé e dé ọ̀dọ̀ àwọn. ìdí nìyí tí àtúnṣe kò fi sí fún un mọ́ lẹ́yìn tí ọ̀gá ọlọ́pàá ti fọ̀rọ̀ wá Níyì lẹ́nu wò tó sì tún ka gbogbo àwọn àkọsílẹ̀ látẹnu àwọn ẹlẹ́rìí tán. Ó fa ìwé tí Níyì kọ ẹjọ́ rẹ̀ sí ya, ó sì bá kọ òmíràn. Gbọ̀rọ̀gbọ̀rọ̀ ní ìyàtọ̀ èyí tó bá Níyì kọ sí èyí tí òun gan kọ fúnra rẹ̀. Nínú èyí tí ọ̀gá bá kọ, Níyì ní ńgbà tí òun nájú lọ sí ilé Bọ́lá gẹ́gẹ́ bí ìṣe òun ni ó fi ẹ̀sùn kan òun pé òun bà orúkọ òun jẹ́ kiri ìgboro, pé aṣẹ́wó àti pé ìṣekúṣe ni kò jẹ́ kí ọ̀rọ̀ mọ́ bí. Ọkọ pé Bọ́lá ní òun sọ pé oyún tó ṣẹ́ nínú ọmọge ó ti bà ilé ọmọ rẹ̀ jẹ́. Níyì ní ibi tí òun ti ń gbìyànjú àti ṣàlàyé ẹnu òun pé òun ò sọ ohun tọ́jọ́ bẹ́ẹ̀ ni Bọ́lá ti fò mọ́ òun lọ́rùn tó ń kó ìbòǹbòbò òun. Ọmọ ọ̀dọ̀ rẹ̀ sáré wọlé láti béèrè ohun tó ṣẹlẹ̀, ṣùgbọ́n Bọ́lá ní kó gbé ẹnu rẹ̀ sọ́hùn lẹ́yìn tí ọmọ ọ̀dọ̀ ti sa ipá rẹ̀ láti pẹ̀tù síjà, ṣùgbọ́n tí Bọ́lá ò ká sí, ó sáré bọ́ síta láti lọ pe àwọn ènìyàn. Ó ní orí ibi tí ó ti ń na òun náà ni àwọn ènìyàn dé bá àwọn, ṣùgbọ́n kò wò wọ́n sẹ́ẹ̀kan. Gbogbo bí wọ́n ti ń dá lẹ́kùn tó, Níyì ní nígbà tí ẹ̀mí òun fẹ́ pin ni òun já ìwo òun tó fún mọ́ òun lọ́rùn gbà pẹ̀lú ipá, ṣùgbọ́n nígbà tí ó tún pakuru mọ́ òun gbà ní ìpá kan láti taari rẹ̀ sẹ́yìn níbi tí ìpá ti bà á. Nígbà tí ìpá ti bà á, ó ta gẹ́gẹ́ sẹ́yìn, ó ṣubú ó sì dákú. Níbi tí àwọn èèyàn ti ń gbìyànjú láti jí ni ọlọ́pàá dé bá àwọn. Bọ́ládé di gbogbo rẹ̀ ó dì gbogbo ọ̀rọ̀ gbogbo irọ́ tí Níyì yóò pa pátá bí wọ́n bá gbé léèrè ọ̀rọ̀ ló kọ lẹ́yìn gbogbo ètò. Bàbá Sadé béèrè bóyá òun lè gba ìyọ̀dá Níyì. Bọ́ládé ní òun ò lè ṣe bẹ́ẹ̀ láì rí agbẹjọ́rò, àti pé bí ọkọ lóbìnrin bá dé bí ò bá rí Níyì yóò fura pé àwọn ti kí mọ̀nàfìkì bọ́. Ó ní bó bá di ọjọ́ kejì kí wọ́n mú lọ́ọ̀yà wá láti gba ìyọ̀ǹda rẹ̀. Wá ṣe ìlérí pé àwọn kò ní ju Níyì sínú ìhámọ́mọ́, bẹ́ẹ̀ sì ni àwọn kò ní fìyà kankan jẹ. Ó ní ayọ̀ tóbi lọ́wọ́ òun ju kóun ó mú ọ̀rọ̀ rẹ̀ yẹpẹrẹ lọ. Ibi tí wọ́n bá ọ̀rọ̀ tì sí nìyí tí bàbá Sadé fi gbalé lọ. Ó fẹ́ fi owó oúnjẹ sílẹ̀ fún Níyì, ṣùgbọ́n Bọ́ládé kọ̀. Ó ní ṣé bí òun bá bí Níyì lọ́mọ òun ò ní lè bọ́. Gẹ́rẹ́ tí bàbá Sadé jáde ni ọkọ Bọ́lá wọlé. Ọ̀gá ọlọ́pàá béèrè ohun tó fẹ́ ṣe lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀. Wọ́n ní kò ṣeé ṣe kò sáìsí, òun máa ṣẹjọ́ ni. Ọ̀gá gbìyànjú láti pàrọwà fún, ṣùgbọ́n àrọwà kí làbá máa pa fún ọmọ tí kòkó pààyẹ́ ẹ̀ jẹ. Gbogbo àrọwà pé òfò ẹni kì í ṣe ẹlòmíràn kò fọ́ wọ́nú tí ọ̀gá ń pa á fún. Ẹyin etí rẹ̀ ló ń gbà lọ bíi tẹni fàṣẹ́gbèjò ni. Bó ti ń gbọ́ ló ń gbàgbé ẹ̀. ńgbà tí Bọ́ládé ti rí i wípé bá a ju ọ̀bẹ sókè nígbà ẹgba ibi pẹlẹbẹ ni yóò fi lélẹ̀ ọjọ́ bọ̀ fún bọ̀. Ó fẹ̀jẹ̀ sínú tutọ́ òun síta. Ó dáhùn ó ní gbogbo ìrànlọ́wọ́ tó bá fẹ́ nípa ọ̀rọ̀ yìí ni mo ṣe tán láti ṣe fún ọ. Ọlọ́run ò ní jẹ́ kárí irú rẹ̀ mọ́. Báyìí la parí orí kẹta, pẹ̀lú ògo Ọlọ́run orí kẹrin láti tẹ̀ síwájú láìpẹ́. Títí ìgbà náà ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí. Bákan náà oníbẹ̀ bá bàkúrò ọjà pàdé ń bẹ̀ ẹ má fò kó lórí ẹ̀. Ẹwà Èdè Yorùbá TV, Ẹwà Èdè Yorùbá kò ní parẹ́. Ẹwà Èdè Yorùbá dùn púpọ̀. Olódùmarè yó wà pẹ̀lú gbogbo wa. Akandọ̀rọ̀ Agogo náà ló kọ mi. Títí ìgbà míì, ire o.